ọ̀rọ̀ Muyideen charger ọ̀rọ̀ Muyideen charger ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn ìsìláàmù àwọn àfáà yẹn ni wọ́n ní mental problem family problem ń dà wọ́n láàmú tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ inú ìbí tí wọ́n ti wá bí kì í tún ṣẹ̀jẹ̀ tó gbádùn wàláì ọ̀rọ̀ Muyideen charger àwọn èèyàn pè mí gan lórí ọ̀rọ̀ ẹ̀ ìmọ̀ ló dé ìmọ̀ ní òde ìmọ̀ lọ́lọ́ wọ́n gbá pẹ̀lú ìwé court wọ́n gbá pẹ̀lú ìwé kíní kan ṣé rí Ọlọ́run ní dà wá láàmú lórí ọ̀rọ̀ Muyideen ètí èmi sọ tẹ́lẹ̀ ní pé kó má fojú olóore gúgi àti yẹjú yẹ pé oore ní Àgbàlá Gabriel ṣe kọ̀dẹ̀ yóò di bí mọ́yá ẹ̀sìn ilé ọ̀rọ̀ láyà dúnmùjà wá síyàwó láyà sí àbáwúrú rẹ́nà láìwà nẹ́ẹ̀sì dáadáa la fi sọ dáadáa iwájú mẹ́sàásì mi ni mo wà yìí àwọn èèyàn kan ni wọ́n kọ̀ wàláì tàláì súnmọ́bí láìlẹ̀dí láìláìláwà owó tá a fi kọ́ mẹ́sàásì tẹ̀ ń wò yìí mọ́sàásì lẹ̀ ń wò yìí àbáwọn oníbẹ̀bẹ̀ yẹn kẹ́nìkan bá sí géètì mọ́sàásì yìí wọ́n fi orí inú ẹ̀ ní o mọ́sàásì yìí lẹ̀ ń wò yìí tá a bá dá owó tá a fi kọ́ sí 5 owó kìrìsìtẹ́nì kó 4 wàláì ẹ jẹ́ wọnú ẹ̀kẹ́ rí mọ́sàásì yìí rẹ̀ o ẹ ti rí mọ́sàásì yìí rẹ̀ o owó tá a fi kọ́ mọ́sàásì tí ẹ bá dá sí 5 owó kìrìsìtẹ́nì kó 4 kọ́dà méjì kí n tẹ̀yìn àwọn mùsùlùmí tí wọ́n fún wa ní sọ̀pọ́ọ̀tì mọ́mọ́ yé wọn alájà ajíbìkẹ́ ọlábísí àbẹ̀ní ọlọ́mọ pàtì ẹ̀jẹ̀ láíláí méjì ọdẹ ní ẹ̀nà méjì ọ̀rá rẹ gbogbo tí jẹ́ ọkàn rẹ ọlọ́mọ sọ́ọ́dì dùnú fún gbogbo tí jẹ́ ìbànújẹ́ ọkàn rẹ ọlọ́mọ sọ́ọ́dì dùnú fún gbogbo oríire tọ́lọ̀ ti kó fún ọlọ́mọdé ọ̀dánù nínú mùsùlùmí tá a rí àbábìlà méjì adéjúmọ̀ bàbá àlùbáríkà má dẹ̀dà mí sí má dẹ̀ wàhálà sí má jẹ́ kó tọ́ sí ọlá agbára àtàṣẹ tí mẹ́rọ̀ lùkúrán ọlá àdúgbòsá sí tá a wà yìí ó di méjì bákan náà olóòkọ mi kápítìnì wá sí nígbà táwọn ra páàrù mọ́sáàsì wọ́n bá ní lórí prógámù àbíwá sì dẹ̀rọ bọ́ọ̀lù ìpanu kan pé ládàá rẹ̀ kọ́ máa wá bàbá òun ọ̀tàn sílì tẹ́ ń wò yìí táìsì tẹ́ ń wò yìí kìrìsìtẹ́nì ló bá nílẹ̀ o táìsì mọ́sáàsì tẹ́ ń wò yìí kìrìsìtẹ́nì lọ́nà o sílì tẹ́ ń wò yìí kìrìsìtẹ́nì lọ sí ilé o kìrìsìtẹ́nì ni o àgbẹ̀ tí mo sọ fún yín kìrìsìtẹ́nì lọ sí ilé ilẹ̀kùn tẹ́ ń wò yìí alájọ ọlábísí sàmúsí àwọn ènìyàn rà 420,000 mẹ́ta ní o ẹwọ géètì mẹ́tẹ̀ẹ̀ta yìí ìkejì rẹ̀ ìkẹta rẹ̀ asẹ́ni 450,000 naira kìrìsìtẹ́nì lọ́ra o ṣẹ́rí àwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wọn kún ọba yí aláyé jẹ́ ni online lákòókò àti mo ti ń sọ yìí wọn ò ní ṣe wọn ò ní jẹ́ tí ó ṣe ó ṣe tí bá wá ní kí n máa ka àwọn kìrìsìtẹ́nì tí wọ́n kó iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ lára mọ́sáàsì wàláhì mi lè dá wọn kà tán àwọn míì tó sẹ́ndì owó fún wa fún mọ́sáàsì wàláhì tàláhì tí ò jẹ́ ká mọ́ kọ́ máa kẹsàdédé láti pé Ọlọ́run làwọn fẹ́ kó fìsì fáwọn èèyàn kan ló sílì mọ́sáàsì èèyàn kéye náà lọ lẹ́tàìsì arabọ́ndì páànù 16
obìnrin ọbẹ̀ af kìrìsìtẹ́nì ó ní kára mẹ́jọ. Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel ọlọ́mọdé ọ̀rá rẹ̀ bá ń dúró tì í àwọn ewúrẹ́ tá à ń wò yìí ọwọ́ ọlọ́run ọwọ́ rẹ̀ ni. mo ní ọ̀rọ̀ Muyideen àti ìyàwó rẹ̀ àwọn ni wọ́n jọ ń bára wọn pò ó sẹ́dẹ̀mẹ́ pé mi ṣe bí ìyàwó ẹ̀ ṣẹ́gẹ̀t ẹ̀yin tá bẹ̀rẹ̀ ọ̀lọ́wọ́ mi ni o mi ì dẹ́sẹ̀ fámìlì Muyideen náà mo ti ẹ̀jẹ̀ pé ọ̀rẹ́ Àgbàlá Gabriel ni mí tímọ́tímọ́ kódà àwọn bí àtúmọ̀ pè mí ní àfa Àgbàlá Gabriel mo di accept pẹ̀lú ẹ̀ mo gbà wọlé ọ̀rọ̀ yẹn bí ṣe ń lọ tó bá padà yá fúnra ọ̀rọ̀ wọn ni wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ tó ti yé ẹ̀yin tá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Muyideen chájà lọ́wọ́ mi tó bá yá fúnra ọ̀rọ̀ wọn ni wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ ọkọ àtìyàwó olójú aláró tó lè dá sí i ṣẹ́gẹ̀tì mi yé ìyàwó lọ́mọ kí ni nǹkan tó rí tó fi pe ọkọ ẹ̀ ní ẹjọ́ ẹ̀rì pọ́rọ̀ kan dẹ̀ ti wáyé tẹ́lẹ̀ tí wọ́n ti fún ní wọ́ọ̀dì pé láàrin 7 days kó kílíà gbogbo ṣúná tó fún ìbùkún wípé kò rí bẹ́ẹ̀ mọ́ àmì Olúwayẹmísí Ògúndáre tẹ́kìmà tí Muyideen dẹ́kọ̀ tí ò kílíà rẹ̀ ẹ̀ríkẹ́mi náà sọ̀rọ̀ sígbà náà tó ní wọ́n fún níwèé sọ̀rọ̀ mi yé ìrìn àjò yẹ torí náà ìrìn àjò yẹ bí bá ṣe lọ fúnra àwọn ọlọ́rọ̀ wọ́n máa sọ̀rọ̀ ara wọn gbogbo adé làmọ̀ ẹ̀ pé Muyideen kò jìnà sọ́ọ̀nù láì ó lè padà yà kó náà sọ bí tí nǹkan dé dúró fún rẹ̀ èyí téèyàn bá mọ̀ nípa ẹ̀ ìní kéèyàn sọ ọ̀rọ̀ Muyideen chájà ẹ̀ gbọ́ mi yé ọ̀rọ̀ wọn àti ìyàwó ẹ̀ mi mọ̀ nípa rẹ̀ ibi ó dé àwọn alára ni wọ́n mọ̀ torí náà ojú òní tiwa àbúrò ní sẹ́ni kankan ló wa ẹ̀sìn yọ fàjà o kí ni pírọ́blẹ́mù yìí nẹ́sẹ̀ wà mọ̀ nsọ́ bẹ́ẹ̀ni alukuriya àwọn àyà mi sọ̀kalẹ̀ nígbà tí wàhálà ń ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn àyà mi sọ̀kalẹ̀ nígbà tí ànábì ń ronú lọ́wọ́ àwọn àyà mi dẹ̀ sọ̀kalẹ̀ nígbà tí Muhammad sallallahu alaihi wasallam tó wà ní òdòdó Yorùbá náà dẹ̀ ní ọ̀rọ̀ orí òsì nígbà àjà gbogbo ẹ̀yà àfá yìí èyí tó jó dídí ọ̀rọ̀ àtúntì ẹ ọ̀rọ̀ ogun lè ń pè ẹni tó fẹ́ júwe Ọlọ́run fún yẹn ṣé wàhálà ni ọmọ fẹnu pè ẹni tó fẹ́ júwe Ọlọ́run fún yẹn sógun ni ọmọ fẹnu pè ẹni tó fẹ́ júwe Ọlọ́run fún yẹn ṣé ikú ni ó fi máa dẹ́rù bẹ́ẹ̀ tó fẹ́ júwe Ọlọ́run fún wọ́n máa bí lẹ́rẹ̀ pé sí Ọlọ́run tiẹ̀ sáyà kìlà lọ́lọ́run tiẹ̀ ni. abẹ́rẹ́ kó wá bí ni mọ́dẹ̀ ti sọ fún yín ti pẹ́ èyí tó bá ti kọjú sí ẹ̀yin nìkan lọ́nà èyí tó bá kọ̀yìn sí yẹn sọ di haram àwọn àfa àwọn àgbà tànà bàbá mi àgbà alágbàjì àgbà àfa tó kárí ayé bàbá ṣe Adam Abdullahi Al-Alori àfa tó kárí ayé bàbá ṣe Kamali Dini Al-Adabi àfa tó kárí ayé gbogbo àwọn bàbá yìí ẹ̀kọ́ àti sùúrù àti faradà ni wọ́n fi pèyàn sójú ọ̀nà ẹ̀sìn kì í ṣe wàhálà kì í ṣe jàgídíjàgẹ̀ wọn àfi kú dẹ́rù bà yẹn wọn àfi ní dẹ́rù bà yẹn. nígbà tí wọ́n ń kí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní Rasulul Karim ní bashiran wa nasiran qaddama bushran qabla nasri qaddama bushran Olúwa gẹ́gẹ́ ti ìdùnnú Olúwa ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìdùnnú ló jẹ́ fún gbogbo ayé gbogbo ọ̀pọ̀lọpọ̀ yìí àbá àtẹ̀ ṣe dá wà sọ̀rọ̀ tí jáde lẹ́nu yín sọ̀rọ̀ tó mú ọ̀rọ̀ yín fẹ́ gbọ́
fẹ́ kára ayé ọgbọ́n ni àbọ̀rọ̀ ti dẹ́rù kú báyìí. Yes. Mo wà programu sí programu lọ́wọ́. Ẹ sọ̀rọ̀ tó lè mú inú èèyàn dùn. Ọ̀rọ̀ bí ikú, ọ̀rọ̀ bí ogun. Ṣé ìsìláàmù náà ló le tó bí ìsìláàmù ò le tó bẹ́ẹ̀ ṣe ń pariwo yìí? Ìsìláàmù ìṣẹ̀sìn wàhálà. Ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn àlàáfíà ni. Ẹ̀sìn tó kóyè mọ́ra ni. Ẹ̀sìn tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí Rasul Karim gẹ́sọ́ sọ pé sílù àrí àmọ́kù. Ànábì ní ẹbí yé ẹrù ẹbí yé pọ̀ okùn ẹbí ọ̀gbọ́dọ̀ jámẹ́ lọ́wọ́ o. Ẹbí rẹ̀ bá jẹ́ Kristẹni, ẹbí rẹ̀ bá jẹ́ oníṣẹ̀ṣe, okùn ibi kò gbọ́dọ̀ jámẹ́ lọ́wọ́. Ẹ̀sìn Islam ìṣẹ̀sìn ogun. Ẹ̀sìn tó kú tọmọdé tàgbà mọ́ra ni. Ẹ̀sìn tó wá pẹ̀lú àlàyé. Wọ́n bi àfa àkànlẹ́rìn ní TikTok. Wọ́n ní ọdún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ṣebí ìlú Mẹ́kà lọ́lọ́run rán sí. Kò mèsì tí ó fọ́. Nígbà jẹ́ pé èbú àtẹ̀pẹ̀ lọ fẹ́ ṣẹ́. Ìlú Mẹ́kà nìkan dẹ̀kọ́ lọ́lọ́run rán Muhammad sí sallallahu alaihi wasallam. Olúwa ní ìrìn Ànábì. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. Gbogbo ayé lọ́lọ́run rán Ànábì sí. Olúwa rán Ànábì wa Muhammad sí Kristẹni. Ọlọ́run rán Ànábì wa Muhammad sí oníṣẹ̀ṣe. Ọlọ́run rán Ànábì wa Muhammad sí Mùsùlùmí. Ọlọ́run rán Ànábì wa Muhammad sí èyàn dúdú, èyàn pupa, èyàn funfun, èyàn ayìnrín. Ọlọ́run rán Muhammad sí Yíbò. Ó rán sí Haúsá, ó rán sí Tógò. Àmẹ́ni tí ó jíṣẹ́ ṣé bí ẹ ṣe fi Ànábì ṣe lẹ́sẹ̀ jẹ́. Wọ́n á fi ogun rán Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n á fi wàhálà rán Muhammad sallallahu alaihi wasallam.